Good morning, everybody. Soldiers, wake up. Yoruba nation now. Yoruba nation must stand. No surrender, no going back. Enough is enough. Yoruba nation must stand. No surrender, no going back. Nigerian soldier, wake up. Wake up. You know what I'm talking about. Wake up. We are sleeping. On power. They are killing us like chicken. In Boko Haram. Who is Boko Haram? Government is Boko Haram. Gbogbo alamọ kan tó ń ṣẹlẹ̀. Ìyà tó ń jẹ sójà ó ti pọ̀ jù. Gbogbo àwọn sójà kan pa ẹlòmíì ò fi 10,000 sínú àkáǹtì ẹ̀ fún ìyàwó àtọmọ ẹ̀ kó tó kú. Olówó kan máa wá kú Nàìjíríà, big man kan máa kú, ọmọ kan máa kú, ariwo àwọn tó fi mílíọ̀nù sílẹ̀ tán lè jìyà mọ́ ọmọ àtìyàwó wọn. Wọ́n ẹ̀ ní jẹ́ kí ayé sí mi. Ẹ̀ẹ̀mẹyẹ àwọn tó kú ní Nàìjíríà náà mi ni. Àdẹ́nà woman mi, wọ́n fi ìyá sílẹ̀ sáyé lọ, wọ́n fi ìyàwó sílẹ̀ sáyé lọ, wọ́n fi ọmọ sílẹ̀ sáyé lọ, wọ́n fi bàbá sílẹ̀ fáyé lọ. Yes, a mọ̀ pé iṣẹ́ tí a sign ni. Yes, one man, one bullet. Àti mọ̀ pé iṣẹ́ tí a sign ni. No problem. Ẹ̀yin sójà, wake up. Enough is enough. Enough is enough. Yoruba nation must stand. A máa pín Nàìjíríà sí mẹ́ta. That is the solution. Tá a bá pín Nàìjíríà sí mẹ́ta, kò sí solution. Fact lẹ́ ń gbọ́ látẹnu mi. Kò sí solution. A máa pín Nàìjíríà sí mẹ́ta. Ẹ̀yin olóṣèlú, ẹ lọ jáwọ́. Chief Sunday Igboho tó sọ fún yín pé a máa yìnbọn sí yín látẹ̀yìn. Tẹ́ bá ṣe election, a ní yìnbọn sí yín látẹ̀yìn. Grenade la máa jù sí yín, àkàrà. A máa jù sí yín ni. Àtìgbálẹ̀ tẹ́ mú dání o, àtàgbádá yín o, àti gbogbo àwọn ọmọ tó kì í gbọ́ràn, àwọn máa lè tán tẹ̀lé yín. Grenade máa gbé yín sókè, ó máa fà yín yakẹ́ tó délẹ̀ ni. Yes, grenade pẹ̀lú GPMG la máa fi yanjú yín. Ṣẹ́nẹ̀ fẹ́ gbọ́ràn ni. Enough is enough. Ẹ jẹ́ kí oníkálukú kó máa lọ sí títí ẹ̀, kí Yorùbá máa lọ, Ìgbò máa lọ, Haúsá máa lọ. Nígbà tí Yorùbá fẹ́ lọ, Ìgbò fẹ́ lọ, kí ló dé? Ẹ bá mi bi wọ́n, kí ló dé tí Haúsá ò gbà kan lọ? Kí ló dé? Gbogbo àwọn Yorùbá tó wà nínú àmì à ń jẹ bàbá ìyà. A kàn tẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́gọ́ ni. Àti ọ́fíìsà o, àti ọ̀dà rango, a kàn tẹ̀lé wọn gọ́gọ́ ni. A kàn tán ara jẹ ni, wàláì tàláì. Enough is enough. Yorùbá nation must stand. Tán bá jí bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kó wá ṣe president, ànígbà. Tí Chief Sunday Igboho bá jáwọ́ lẹ́ni, pé ibi tóun ṣe dépò tóun, àwa millions of Chief Igboho àti wàǹtà ànígbà. Jagunjagun làwa o. Grenade pẹ̀lú GPMG a máa fi yanjú ara wa. Enough is enough. Bẹ́ẹ̀ gbé Emira wá, bẹ́ẹ̀ gbé amútankì wá, bẹ́ẹ̀ gbé T55 wá, kò sí kan tẹ́ gbé wá. Gbogbo ẹ̀ a máa yọ firing pin ẹ̀ kò ní ṣiṣẹ́. Boko Haram ó ń ka yín mọ́. Gbogbo nǹkan tẹ́ kó sílẹ̀ kò sílẹ̀ tó ṣiṣẹ́. Kò sí kan tẹ́ máa gbé wá, gbogbo firing pin ẹ̀ la máa yọ dànù. Kò ní ṣiṣẹ́, kò ní dún. Eré lẹ máa pè é. Kí ló dé? Ẹ jẹ́ kí oníkálukú kó máa lọ tiẹ̀. Ẹ̀yin boys tẹ́ ṣí bọ́dà lánàá gbòsà fún yín. Tripoli gbogbo Kútọ́nù gbòsà fún yín. Iṣẹ́ lẹ ṣe. Ń watch yín live. Wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá, wọ́n ṣí bọ́dà ilẹ̀ Haúsá. Kí a lè máa jẹ àwọn Yorùbá. Àwọn ọmọ Yorùbá kan náà dẹ̀ ṣì ń tẹ̀lé wọn. Wọn ò fúnra. Mi ò blame yín. Mi ò blame yín. Tó bá ṣẹlẹ̀, kò síbi tẹ́ máa gbà kọjá lọ. Gbogbo key point yín gbogbo ẹ̀ la máa seize.
kò síbi tẹ́ máa gbà kọjá lọ afájẹtì yín ò ní fò wàláì tàláì jẹ́tì yín kò ní fò gbogbo everywhere tẹ́ bá lè gbà gbogbo ẹ̀ la máa seize. Fúlàní wọlé ó ń pa ọmọ Yorùbá lóko lọ́jà nílé lọ́nà wọ́n jíyàn gbé nílùú tó lọ́ba tó níjòyè kò sí security mọ́ ni kí ló dé. Enough is enough. Létà ẹ̀rí Fúlàní tó bá gbé igi dání nínú igbó ẹ̀ pa igi tó gbé dání is a weapon ká tó máa sọ pé ìbọn àbí àdá ó jẹ́ orílẹ̀ bàbá ẹ̀ ni àwa là ń rò má sí wọn wàláì tàláì gbogbo fídíò tá à ń fídíò ẹ Fúlàní ní yányányá for what one man one bullet waste them they are mad they are crazy. Yoruba nation must stand. No going back, no surrender. Yoruba nation must stand. Ẹ̀yin sójà, wọ́n kó yín lọ sí Dìrókò. 192 battalion. Owódé, wọ́n kó yín lọ sí Dìrókò. Ẹ lọ ṣe kíni? A lọ mọ́ọ̀tì yín síbẹ̀ torí àwọn boys tó ṣí bọ́dà lánàá. Oh my God. Sójà tí ò lè gbé 2 bag of rice kọjá, kó gbé kan fún ìyá ẹ̀, kó gbé kan sílẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tán máa jẹ. Kọ́sítọ́mù máa sísè ẹ̀ ni. Kẹ́tọ́ mọ̀ wọ́n ti pe commanding officer CO wọ́n ti pè é. Wọ́n á gbé yín sí guard room ni live direct mo sọ fún yín. Àwọn kọ́sítọ́mù yẹn lè fẹ́ lọ gbèjà. Kò ní yẹ wọ́n. Ẹ̀rí wọ́n ṣe jẹun bó ṣe yó bẹ̀m̀bẹ̀ sínú bàfà wọn ní checking point wọn. Wàhùsáhùsá sí wọn ẹnu ẹ̀ á bó wọn ní dáríjì ẹ̀ wọ́n á sì sẹ́yọ kan ṣáá ni. Wọ́n á sọ fún yín pé you are just only entitled for one rice. 1 bag of rice but àwọn wọ́n entitled sí 100 bag of rice àwọn custom wọ́n load ẹ̀ lọ sí ṣọ́ọ̀bù ìyàwó wọn ni custom ń ta rice ní òru rice tán sísì lọ́wọ́ àwọn èèyàn Haúsá dẹ̀ ni gbogbo wọn tẹ́ máa rí ń bẹ̀ wọ́n ẹ máa rí wọn tán máa yó bẹ̀bẹ̀bẹ̀ ní alájì lórí ilẹ̀ bàbá wa. Enough is enough. Enough is enough. Solution Nigeria ó ní kíká pín sí mẹ́ta bí Ọlọ́run ṣe pín wa láti bẹ̀rẹ̀ ayé wa wá. Tá a bá ti pín no solution. Ọlọ́run ní dáhùn àdúrà wa. Fact ni mo sọ fún yín. Nigeria ló gba àdúrà jù tó ní church jù ní gbogbo àgbáyé. Ilé bàbá ẹlòmíì pálọ̀ ẹ̀ wọ́n fi ti church. Àdúrà ní gbogbo wọn ní jẹ́ kéèyàn sùn. Ìṣọ́ òru ni lójoojúmọ́ kí ló dé Ọlọ́run gbàdúrà wa oore ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló wà ní Nàìjíríà Ọlọ́run sí Nàìjíríà nítorí pé a kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Orílẹ̀-èdè mẹ́ta ni wá orílẹ̀-èdè òní èdè kan tó ń sọ ọ̀rọ̀ wọn á yéra wọn. Ẹ̀yin ọmọ àlè Yorùbá kan tá a bá ti pín tán Yorùbá máa para wọn ẹ jẹ́ ká para wa. Ẹ jẹ́ ká Hausa para wọn ẹ jẹ́ kí Ìgbò para wọn ẹ jẹ́ kí oníkálukú máa lọ ẹ jẹ́ ká pín tán kẹ wá mọ̀ bóyá máa para wa bóyá ní para wa. Ẹnu Yorùbá òpó yẹn mi fẹ́ máa gbọ́ mọ́ kò sí kan tó ń jẹ́ ẹnu Yorùbá òpó àwa ní Yorùbá kò sí àwọn tó ń jẹ́ Yorùbá ju àwa tá a wà nínú ẹ̀ àwa èèyàn àwa tá a wà lórílẹ̀‐èdè Yorùbá àwa ní Yorùbá ẹnu wa kò ẹ jẹ́ ká ṣe tán ká pín wa tán ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé ẹnu wa kò. Fact ni mo sọ fún yín tí ẹ bá ti pín tá a bá ti pín wàláì kò sí solution ní Nàìjíríà a máa jìyà yẹkù ni ìran dọ́mọdọ́mọ a máa jẹ ni everybody tó ń fi ìbọn wọn ti escape ó wà l'Amẹ́ríkà ó wà ní Germany ó wà ní London ó wà ní any country tó bá wà wàá padà lọ sílé tó bá dàgbà tó dògbò ń padà lọ sílé ìyá tó fi sílẹ̀ ló máa dé bá ń bẹ̀ inú òkùnkùn ló máa sùn kò sí náà kò sójú ọ̀nà kò sí kankan ìyá àwọn ọmọ graduate 4 ni mo ní sílẹ̀
kò sí kankan tó ríṣẹ́ every month ni mò ń send owó sí wọn. Irú ìlú wo nìyẹn? Kí ló dé? Tó bá mọ̀yàn ò ríṣẹ́, olówó nìkan náà respect ní Nàìjíríà. Kò ní dáa fún yín. Olówó nìkan náà respect. Tó bá ti lówó báyìí ṣúàlè a máa káwọ́ sókè fún ni. Torí kí ni? Owó tó yẹ kí 1,000 èèyàn kún ní ẹnìkan máa ní, ẹ tó máa tẹ̀lé káàkiri for what? Wàláì tàláì wọn ní yìnbọn fún yín ní election. Grenade la máa jù fún yín, àkàrà pẹ̀lú GPMG a máa fi yanjú yín lọ́jọ́ yẹn. Ṣé ìyá wèrè ni? Àwa tá gbójú síta tá wà London soldiers a wà lẹ́yìn Yorùbá nation tá ń ṣe meeting àpò ẹ máa fi bóyá eré ni Yorùbá nation ṣe o. Yorùbá nation ṣeré o. Yorùbá nation máa dúró bí ẹ fẹ́ bí ẹ kọ̀. Yorùbá nation máa dúró. Ìyà tó ń jẹ wá ó ti pọ̀ jù. Enough is enough. Ọmọ Yorùbá tó wà nù àmì ẹ mọ ìyà tó ń jẹ yín ni. Ẹ má jẹ́ kí n tú àṣírí síta. Ẹ mọ ìyà tó ń jẹ yín ni. Ẹ mọ ìyà tó ń jẹ yín ni. Enough is enough. Yorùbá nation must stand. Yorùbá nation must stand. No going back. No surrender. No going back. No surrender. Gbogbo àwọn olówó tẹ̀ ń rí yẹ ẹnìkan lọ fi ọmọ wọn sínú àmì kan lóòsì ọmọ wọn kan máa pa wọn bí ẹdìyẹ bó ṣe ń pa àwọn ọmọ mẹ̀kúnnù. Orí wọn á pé wá ẹ lè rí ọmọ wọn kankan nínú àmì. Níbo lẹ ti fẹ́ rí? Níbo lẹ ti fẹ́ rí? Yorùbá nation gbọ́dọ̀ dúró. Ìlú yẹn gbọ́dọ̀ pín sí mẹ́ta. We must break Nigeria to 3 whether they like it or not. Eré lẹ máa pè ẹni dúró wò. Ìyà tó ń jẹ ọmọ Yorùbá ti pọ̀ jù. Ó ti pẹ́ tí ìyà ti ń jẹ wá, but wake up. This is the time to wake up. The time has come to wake up. Soldier, wake up. Ìyà tó ń jẹ yín ti pọ̀ jù. Ìyà tó ń jẹ yín ti pọ̀ jù. In US Army, wọ́n lè lose sójà ẹyọ kan. Wọ́n máa dábẹ̀ yẹ irú ni. Nigeria máa lose 2,000 millions soldiers. Ní gbọ́n kankan. Kò sí nǹkan tó kàn wọ́n. Ẹni pé wọ́n ṣèyàn for what? Enough is enough. That country must break to 3 whether they like it or not. Yorùbá máa dúró bí ẹ fẹ́ bí ẹ kọ̀. Yorùbá ń lọ. This generation, our generation, we are going to break Nigeria to 3. No going back. No surrender. Enough is enough. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóṣèlú mi ò blame yín torí nǹkan tẹ́ máa jẹ ni ò jẹ́ kẹ́gbọ́n. Tẹ́ bá tẹ̀lé olóṣèlú ẹ fẹ́ waste ẹ̀mí yín láti máa ṣe campaign. Láti wàláì tàláì. Chief Sunday Igboho iṣẹ́ lẹ ṣe o, a wà lẹ́yìn yín. Bàbá wa Gani Adams iṣẹ́ lẹ ń ṣe, a wà lẹ́yìn yín. A máa make sure pé a gba Yorùbá nation. Orúkọ yín ò dẹ̀ ní parẹ́ tí ayé máa fi parẹ́. Orúkọ yín máa wà ń bẹ̀ ni. Yes. Bí orúkọ bàbá Awólọ́wọ̀ ò ṣe lè parẹ́, kò sí èdè tán ní dárúkọ bàbá Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni orúkọ yín ò ṣe ní parẹ́ láéláé. Yorùbá nation must stand whether they like it or not. A máa jà. A máa gba orílẹ̀-èdè bàbá wa ẹni sẹ́. Eré náà pé ni. Okay. Yorùbá nation must stand. Enough is enough. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dé inú ẹ̀ á dòdìdí. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóṣèlú, tẹ́ ń tẹ̀lé àwọn olóṣèlú, ẹ lọ jáwọ́, ẹ lọ padà sílé. Ẹ lọ gbé flag Nigeria nation, ẹ lọ gbé sọ́wọ́. Kẹ́ máa pariwo káàkiri Nigeria Yorùbá nation la fẹ́. Ẹ lọ gbé flag Yorùbá nation, ẹ lọ gbé sọ́wọ́. Yorùbá nation la fẹ́. Enough is enough. Nítorí pé ẹ má bàa forí kó. Èṣìṣì tí ò bá ti gbọ́ràn ó máa ń kú sínú sàréè ni o.
Enough is enough.